Olúwa lèmi ò fìyìn fún, mo dúpẹ́ mo yege. Ikú ni mí, mi ò dẹ́nìkan sí. Àrùn ni mí, mi ò bẹ́nìkan jà. Àrùn ni mí, mi ò bẹ́nìkan múlẹ̀. Mo di àgándì wọ́n rán ọlọ́jà awo. Ọ̀yẹ̀kú mo bá múlẹ̀ lónìí o. Mọ̀mọ̀ ṣe dà mí. Torí pé inú bíbí ẹrú báyìí ní pẹ̀rú. Ẹ̀dọ̀ fùfù wọ̀fà. Ṣé òun náà ní ń pàwọ̀fà? Adíá fún òfòá nígbà tí ń bẹ láàrin ọ̀tá ayé. Bí kú bá ń ṣẹgbẹ́ mi pa lónìí, ọ̀tọ̀ ni Ọ̀yẹ̀kú ọmọ sàmí sí. Àrùn ló bá ń ṣẹgbẹ́ mi ṣe lẹ́yìn, ọ̀tọ̀ báyìí ni Ọ̀yẹ̀kú ọmọ sàmí sí. Gbogbo àlàwé obìnrin kún pa, ọ̀tọ̀ ni à ń yọ òfúà òbí sí. Ikú mọ́pọ̀ máa wó, ikú ti yẹ̀ lórí awo. Torí pé ọ̀tọ̀ báyìí là ń yọ òfúà òbí sí. Ikú mọ́pa wo, ikú yẹ̀ lórí awo lẹ́ni. Ikú yẹ̀ lórí èmi Asiwaju Olalekan Akanji ikọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rọ Ògbómọ̀ṣọ́. Ikú yẹ̀ lórí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́jọ́ ti tòní. Gbogbo olùgbọ́ mi pátá, gbogbo yín mo kí káàbọ̀ sórí àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa. Olalekan Akanji ikọ́ ni mí, ọmọ bàbá níjẹ̀rọ Ògbómọ̀ṣọ́. Màmá sọ pé èmi lọ́mọ òṣònú ilé ògbà lọ. Ìlàsọ òbómi tútù rẹ̀ ẹ̀là òjé ọmọ òye tẹ́bí àrídì ògológun ọ̀kàkà mójóbi mí yangiyangi. Ìrànwọ́ Èdùmàrè ló fún mi lókìkí àtẹrẹ. Òkúlù mo fẹ́ máa jó Ọlọ́run mi. Ṣògùngùn bẹ́ẹ̀ ni kò sí gbẹ́rẹ́ babalókè ló ṣọgbọ́n. Bẹ́ẹ̀ ni mi ò kú sóògùn débi pé màá sí gbẹ́rẹ́, ṣùgbọ́n mo lọ́nà mo sì léèyàn lẹ́yìn. Olalekan Akanji ikọ́ abalẹ̀ sórí àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa lórí ìkànnì yóò jẹ́ BTV Yorùbá gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ mẹ́jọ. Ètò ẹ jẹ́ ká sọ tiwa, ètò tá a fi tàn yẹ́bẹ́yẹ́bẹ́ tá à ń sọ nípa àwọn ọ̀wà àkọ́kọ́. Nítorí pé màá mọ̀ sọ fún yín pé àwọn kan wà níbì kan náà táwọn náà sọ tiwọn o. Torí ẹ̀ ẹ jẹ́ kémi àtẹ̀yìn náà sọ tiwa lónìí lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa nígbà tá a fi kalẹ̀ sórí ìkànnì OJBTV Yorùbá gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ.
gbogbo wa pé ẹ fi iyè dénú ẹ fi iyè dá gbogbo ara mo ń bẹ̀ yín wípé kẹ́ ẹ má ṣe bínú torí pé ètò wa ní àṣẹníwòyí ìjẹjọ ẹ láǹfààní àti mọ̀ gbọ́ wa bó ṣe yẹ kẹ́ ẹ gbọ́ wa àwòrán lásán òun lẹ́kàn ń wò tó ohun tí ò bá ti dáa nǹkan kan mọ́ kọ́kọ́ ṣàgbà rẹ̀ ná torí ẹni tí ò bá dáa ó máa ń lọ jáì ẹ fi yèdè nù o ẹ fi dé gbogbo ara mo bẹ̀ yín torí Olódùmarè pé ẹ kú àfiyèsí ẹ kú gbogbo ìgbà ẹ kú kó lè dáa bí ẹ̀rọ ọ̀hún bó ṣe ń balẹ̀ sórí ayélujára náà ti ń sọ fún wa pé ohun ó ti lọ o àwòrán nìkan là ń wò kò sọ́gbọ́n tá a fẹ́ rí dá sí o kò sí nǹkan tá a fẹ́ ṣe sí lákòókò ọ̀hún torí pé ìtàkùn alátagbà òun ló ṣòjòjò tí ò jẹ́ kẹ́ ẹ lè gbóhùn wa. Nkúlùmù kẹ́ máa jó Ọlọ́run mi. Bí mo bá ní ẹgbẹ̀rún àrùn kò tó láti fi yan Olúwa. Nkúlùmù kẹ́ máa jó Ọlọ́run mi. Ìgbàgbọ́ nínú Jésù kì í dójú tì ní. Nkúlùmù kẹ́ máa jó Ọlọ́run mi. Ṣùgbọ́n lọ́sàn-án ti tèmi ẹ gbádùn mi dọ́ba ihun tá a gbéyẹ̀wò níwòyí ìjẹjọ tí ìtàkùn ayélujára ò jẹ́ kí ẹ lè gbọ́ wa lágbọ̀ọ́yé tó yẹ pé kìkìdá àwòrán nìkan ò lè rí wò òun náà láàtò mú wa fún yín lọ́jọ́ tòní torí pé a ti rọ́kọ̀tì ibì kan kò ní wá mọ̀ dá kí abẹ́gidínà bẹ̀rù láì yànnàná nǹkan yòówù tó ṣẹ́kù látara àkọ́rí tá à ń bá bọ̀ pé ta lobìnrin gidi tó ká tó lọ sórí ètò sàn mo ń bọ̀ mi ò tí ì dé. àsìkò yìí kí àwọn ọlọ́jọ́ yìí gbogbo pé ẹ kú ọdún ẹ̀mí yín tó rọ́dún ti tèmi yóò sọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ mo kí yín pé àṣeyí sàmọ́dún o láṣẹ Èdùmàrè ìgbà ilé yín á mọ lẹ́kún àwọn olé yín náà ò ní pẹ̀tí ẹ̀ ní rí gbé sọnù bí ò bá kúkú ṣègbè ọmọ tó mo kí Alhaji Basiru Adisa bàbá agbọn mo kí yín pé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí yín Olódùmarè yóò jẹ́ kí ẹ pẹ́ fún gbogbo wa láṣẹ Èdùmàrè yóò jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa láṣẹ Èdùmàrè aburú kan ò ní ṣọ̀kan yín ó ti ń dùn lẹ́nìí bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè tó mo kí Àjọkẹ́ Amódedùn mo káwọn náà kú ayẹyẹ ọjọ́ bíi 50 ọdún lókè èpẹ̀ happy birthday to you my lovely sister mo kí yín ẹ̀mí ayé àṣẹ púpọ̀ ọdún lókè èpẹ̀ tó ọlọ́jọ́ ìbí náà la sì kí lọ́wọ́ mo kí bá mi alàgbà Ọlátúbọ̀sún Ọládàpọ̀ Odídẹrẹ́ ayé kò tó akẹ́wì tí wọ́n sọjọ́ bí wọn ní ọjọ́ 19 oṣù kẹsàn-án lọ́dún 2023 tá a wà yìí alàgbà Túbọ̀sún Ọládàpọ̀ nílẹ̀ Ìbàdàn àsọdúnmọ́dún báyìí láwo àsọdúnmọ́dún o àsosùmọ́sù láwo àsosùmọ́sù láṣẹ Èdùmàrè ẹ ti sọdún ọdún yìí ẹsẹ̀ mi
táyà tọmọ tàlàáfíà towó láṣẹ tètùmàrè. ẹ̀gún dàgbà ẹ̀gún fún yẹn pa díẹ̀ tó bọ́ sínú lẹ́rẹ̀ẹ́rẹ́ o. ó sọ gbọ̀ngún ó sọ gbọ̀ngbọ̀n ogójì àádọ́ta ọgọ́ta àádọ́rin ọgọ́rin ọ̀rọ̀rùn pẹ̀lú ìgbà àyàfi bàbá lókè ọba wa mímọ́. tó mo kí gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ Àjílété, mo kí wa pé a kú àmójúbọ̀ ọba tuntun, ọba tó jẹ, ọba tó dádé owó, ó tẹ̀ páàlẹ̀kẹ̀. mo dúró àìdúró kọ́ba o, mo pa rúdúrúdú ọwọ́ mi ọ̀tún. mo kí ọba wa, ọba Àfọlábí Gándì Olúfẹ́mi Ọláoyè Òrúmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ pé ẹ káàbọ̀ sórí àpèrè àwọn baba ńlá yín. ọ̀pọ̀lọpọ̀ ọdún, ọ̀pọ̀lọpọ̀ ọgbà, ọ̀pá tẹ́rẹ́ yín ìrùkẹ̀rẹ̀ tẹ́ mọ́ fi dà wá jẹ́. ọba òkè òní jẹ́ kó sẹ́mọ yín lọ́wọ́, bẹ́ẹ̀ lẹ̀ ní sì wá darí láṣẹ ti tètùmàrè. tó gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ Ajílété, a kú àmójúbà ọba Òrúmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. gẹ́gẹ́ bí ẹ sì mọ̀ pé nípa obìnrin rere, obìnrin gidi là ń sọ̀rọ̀ lé lórí ní apá kìíní ètò yìí. ṣùgbọ́n àyàbá kan wà tí wọ́n yà débẹ̀ lónìí. kò sí nǹkan míì ju pé gbogbo tá à ń sọ yìí náà ó sọ̀wọ́ àwọn obìnrin. kí ni tó dé? àwọn àgbà ní ẹ ń bá bá ní dé yàrá, ẹ ń bá bá ní dé yẹ̀wù ní òmò nta àjẹsùn, nta bá ṣe é nù ilé ẹni. ara àta kan kì í mọ̀ kí ló ṣe wá dé tí wàhálà wá gborí ẹ̀rọ ayélujára báyìí pẹ̀lú àwòrán oníhòòhò. kí ni tá a fẹ́ sọ pẹ̀lú obìnrin àsìkò yìí? ó kàn wá jẹ́ pé gbogbo ojoojúmọ́ báyìí bó bá ti ń ro nǹkan míì làwọn nǹkan tí ò tó nǹkan ò tó máa wá jáde. ìta bá ṣe ń kọ̀kọ̀ ẹni, tá a bá ṣe ń yàrá ẹni ìpamọ́ ló wà. kí ni tó dé? ó wá sọ́wọ́ ẹ̀yin obìnrin àmọ́ tí ẹ̀ wá mọ̀ bóyá torí àti fi gbàrà wọ̀, torí àti fi gbókùn, kí wọ́n lè mọ̀ mí, kí wọ́n mọ̀ ọ́. eré ayé lásán bá ń sá léyìí tí ó padà já sí ẹ̀kúlé àbámọ̀. ọ̀pọ̀lọpọ̀ obìnrin lákòókò lọ́sẹ̀ tó kọjá tá a lò ó, kálukú jí àwòrán òṣèrébìnrin ilẹ̀ wa ológorí ayélujára. ìbájẹ́páwòrán lásán ni ṣé ìbá tiẹ̀ sì kọ́kọ́ dà? àwòrán àbálòpọ̀ láàrin àkọsábo, nǹkan tí Olódùmarè pàṣẹ ẹ̀ pé ká ṣe ń kọ̀kọ̀ ó ṣe wá di ntẹ̀yìn yá
tẹ̀ ń gbé sórí afẹ́fẹ́. Gbogbo èrò rẹ̀ bákan méjì ni. Àwọn kan sọ pé Mọ́yọ̀ ló fi sórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́. Àwọn kan lọ́rẹ̀ẹ́kùnrin ẹ̀yìn gbogbo ìgbà gbogbo ìyókù tí ìbá tiẹ̀ wá jẹ́ kí ló dé. Ọlọ́run ṣàánú. Ibi tọ́nà ọba parí ẹwà àti ìjọmọlúàbí tá a fi ń pè ní nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ ó dórí tẹ̀ ń fi fídíò yà ẹ̀ wá ń gbé pamọ́. Bó bá yá ẹ̀ wá jù síta ayé wa máa wo sinimá ìbànújẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n mọ̀ wá káàkiri ní kí là ń wò. Ǹjẹ́ irú obìnrin báyìí yóò lè jẹ́ tọ́wọ́gbà lọ́wọ́ ọkùnrin ní ìbí? Ọ̀tọ̀ ti bùbá gẹ̀ Esther Raphael. Ọ̀tọ̀ ti ní Miss Gold. Ètò tún lọ lọ́wọ́ báyìí. Ariwo ọmọ Ìbàdàn tó náà jọ́sèrè tíátà dẹ́rìn pòṣónú òun ló tún gorí ẹ̀rọ ayélujára báyìí níbi tó ti ń pariwo pé nǹkan lérí àwọn kan dúnkokò mẹ́mí òun wípé kóun mú iye kan wá kóun má bàa fi fídíò ìhòòhò òun hàn fún gbogbo aráyé. Kí ni ìtumọ̀ eléyìí? Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Gbogbo ọkùnrin tó sọ orí eléyìí diṣẹ́ tẹ́ ẹ sọ gbogbo eléyìí tẹ́ ẹ sọ́dọ̀nà tẹ́ ẹ fi fẹ́ mọ oúnjẹ òòjọ́ yín. Ẹ máa rántí o ìtàwí ọba òkè fi pamọ́ ni bẹ́ẹ̀ bá wálé tásìrì bẹ́ẹ̀ sí gbangba. Ẹ máa rántí pàṣírí tí yín náà ò ní lè bò. Gbogbo ọba yóò kẹlù lóde ayé àṣírí yín ò ní bò. Ẹ̀mí lè bá dùnú Ọlọ́run bá pàdé tó. Sọ nípa ta lóbìnrin gẹ́gẹ́ bí mo ṣe sọ, obìnrin gidi ò gbọ́dọ̀ máa fi ìwà rẹ̀ láti fi pawọ́. Obìnrin gidi bá sì rí ọkọ ẹ̀ síta. Obìnrin gidi ó mọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa tàkálẹ̀ ọ̀rọ̀ tí kì í sòótọ́. Obìnrin yìí kàn ṣàròjọ́ tó bá lóbìnrin tí rojọ́ kiri àdúgbò ẹ kókó ẹ̀ kú iṣẹ́ o kẹ̀kí kú àbùmọ́ra torí pé ibi tó ti rojọ́ kiri yóò bá fàdánwò ṣe rẹ̀ yóò sì fàdánwò sọ̀rọ̀ lé ẹ̀. Onítèmi yé lọ́mọ kan balẹ̀ ìwọ máa lónìí mi. Onítèmi yé lọ́mọ kan balẹ̀. Bẹ́ẹ̀ náà wá ni pé obìnrin gidi ò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ tàbùkù ọkọ ẹ̀ ń ta gbangba tàbí yóò kàn máa wá wo àsìkò bóyá wọ́n ní ìrékọjá kan tí wọ́n ń là kọjá lọ́wọ́
nípa ètò ìṣúná bí gbogbo nǹkan ṣe mẹ́ẹ̀ lásìkò yìí yóò wá jẹ́ pé nínú ẹjọ́ tàbí inú ìtàkùn ọkọ ẹ̀ yóò mọ̀ fún Taani. Obìnrin gidi kan ò kí ń ṣerú eléyìí torí pé ọba òkè ó ṣẹ̀dá obìnrin fún àǹfààní àti ìbánidọ́rẹ̀ẹ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Olódùmarè ju ẹ fún àwọn ọkùnrin ó yọ ó fi ṣẹ̀dá obìnrin. Obìnrin gidi máa ń wọ ọjọ́ rere ọjọ́ ọ̀la ẹ̀ yálà ọmọ ọkọ tàbí ìdílé ẹ̀ nǹkan tóbìnrin gidi gbọ́dọ̀ mú wá ó máa fi gbogbo àkókò láti máa kún fàdúrà fún baálé ilé rẹ̀ àtàwọn ọmọ. Nínú nǹkan tá a lè fi mọ̀ obìnrin gidi làwọn nǹkan tí ẹ̀ ń gbọ́ tàjọ́ nànà náà látòní. ìwọ kan ṣe wọ́n báyà pọ̀ ní àlè ọkọ ìyàwó ẹlẹ́sẹ̀ oòrùn. ṣèwé fọ́kọ ṣèwé fọ́kọ ṣèwé fọ́kọ ọmọge ṣèwé fọ́kọ ṣèwé fọ́kọ ṣèwé fọ́kọ ṣèwé fọ́kọ ọmọge ṣèwé fọ́kọ. You go marry your wife for better for worse, for richer for poorer, yes or no? You go marry your wife for better for worse, for richer for poorer, yes or no? I go marry my wife for better for worse, for richer for poorer, yes I do. You go marry your wife for better for worse, for richer for poorer, yes or no? You go marry your man for better for worse, for richer for poorer, yes or no? You go marry your man for better for worse, for richer for poorer, yes or no? I go marry my man. Obìnrin gidi kò gbọ́dọ̀ wà nípa ìbímọ lásán nínú ilé ọ̀rọ̀. Obìnrin gidi gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa wá làáfíà ìdílé rẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa jẹ́ ẹni tí ó máa dá lámọ̀ràn tòsọ́tò lọ́dọ̀. Bẹ́ẹ̀ lobìnrin gidi gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa jẹ́ olùtanijí lọ́jọ́kọ́jọ́ àti ní ìgbàkígbà. Àwọn nǹkan tí a fi ń wo obìnrin gidi rèé lọ́ọ̀dẹ̀ ọkọ. Ẹ mọ́ sì mí gbọ́ bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ la lè pè lọ́lọ́dùmarè dá gẹ́gẹ́ bí obìnrin ṣùgbọ́n ìwọ̀nba péréte nínú wọn la lè kà fún obìnrin torí ìwé mọ́ Ọlọ́run ní ọlọ́gbọ́n obìnrin ó ṣe kí ni wọ́n ní ó fi ọgbọ́n ó fi tòun ilé rẹ̀. Obìnrin tó bá lè mọ dáàbò bò ètò ìṣúná inú ilé ọkọ ọmọ àti àwọn èèyàn tó jẹ́ ẹbí ọ̀rẹ́ tó sì lè mọ tó fún ojúṣe pàtàkì lọ́ọ̀dẹ̀ ọkọ. Àwọn nǹkan tí a lè pè tàbí tí mo lè sọ ní kúkú ni pé tá a lè fi dá obìnrin láwùjọ wa. Ẹ mọ́ sì mí gbọ́ rárá mi ò sọ pé kò sóbìnrin ṣùgbọ́n ohun gbogbo ká lè mọ fi tara wa jì ní. Bí o bá wá gbọ́rọ̀ mi tó ń gbọ́ láti jẹ ìdógún tó gbọ́ débi tí mo sọ dé lọ́jọ́ ti tòní àwùlẹ̀ kàn nínú mi lásán. Ohun tí ò bá dáa ni ohun tí ò bá dáa kó o ṣe òun ni pé kó o ṣàmúlò nǹkan tá a sọ sílẹ̀
kó o sì ṣàtúnṣe lé lórí ká lè kàwọ́ náà fún obìnrin gidi láwùjọ. ìgbéyàwó ṣe kókó láyé ọmọ bíbí náà ṣe pàtàkì. ìwọ bọ̀bọ̀ mo jẹ́ wà fẹ́ ìwọ ọmọge náà wà bí jòkó sí. ìgbéyàwó ṣe kókó láyé ọmọ bíbí náà ṣe pàtàkì. ọkọ ìyàwó bá bí wọn bọ sọ̀rọ̀ kan kíákíá bọ́ bí wọn bọ sọ̀rọ̀ kan. ẹja ò jẹjà bọ́ bá gbọ́rọ̀ mi yé kíákíá bọ́ bí wọn bọ sọ̀rọ̀ kan. ẹja ò jẹjà bọ́ bá gbọ́rọ̀ mi yé kíákíá bọ́ bí wọn bọ sọ̀rọ̀ kan. àti fẹ́yàwó ọjà bí kábò obìnrin pé kíákíá bọ́ bí wọn bọ sọ̀rọ̀ kan. orí fìlà òdùn bí kálí kẹsẹ́ rí kíákíá bọ́ bí wọn bọ sọ̀rọ̀ kan. ìyàwó náà bọ́ bí wọn bọ sọ̀rọ̀ kan kíákíá bọ́ bí wọn bọ sọ̀rọ̀ kan. ìwọ kan ìyàwó bọ́ bí wọn bọ sọ̀rọ̀ kan kíákíá bọ́ bí wọn bọ sọ̀rọ̀ kan. ẹja ò jẹjà bọ́ bá gbọ́ ọ̀rọ̀ mi yé kíákíá bọ́ bí wọn bọ sọ̀rọ̀ kan. àti ṣèyàwó ọjà bí kábọ̀ ọkùnrin gbé kíákíá bọ́ bí wọn bọ sọ̀rọ̀ kan. wọn mọ ní àti ṣèyàwó ọjà bí àti bọ́kùnrin gbé bẹ́ẹ̀ náà ni àti bóbìnrin gbé. pẹ̀lú àṣẹ Olódùmarè asọ́npa tóbìnrin lọ́jọ́ ti tòní lọ́sẹ̀ tó ń bọ̀ àmọ́ sọ́npa ká lọ ìlọkùnrin dé lóògùn ìbálé. ọ̀nà wo la lè gbà láti ṣègbélárugẹ ìdílé? ọ̀nà wo la lè gbà tá a fi lè mú ìgbòòrò ìmúgbòòrò bá ìdílé wa? tó Chief Commander Ebenezer Obey òní àjọṣíde ètò lọ́jọ́ ti tòní nígbà tá a ṣètò lọ́wọ́ ọba orin ọba ẹ̀bùn King Saheed Òṣùpá ni wọ́n bá wa gbà àwọn obìnrin lámọ̀ràn láti mú àwo orin marriage address gbèsè ìgbọ̀ lọ́wọ́ tó àmọ́ lọ lẹ́yìn ká tó lè bá a padà wá níwòye ọjọ́ mẹ́jọ. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olódùmarè ọba tó mú wa gúnlẹ̀ lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa lọ́jọ́ ti tòní. à ń lọ lẹ́yìn kẹ̀kẹ́ lè pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí àkọ́tọ̀ ètò ẹ jẹ́ ká sọ tiwa. tó aṣíwájú yín rèé Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ Ògbómọ̀ṣọ́ ló kì í pé títí ọjọ́ mẹ́jọ táàtò mọ́ pàdé àwọn ará bí ìsọ tiwọn o ẹ jẹ́ káwa náà ká máa sọ tiwa. ẹṣin sunwọ̀n lágbódógbó màálùú kékeré sunwọ̀n lágbọ̀rọ̀ o ìyàwó tuntun tọkọ ṣẹ̀ṣẹ̀ gbé lójú ọkọ tó gbéyàwó sílé àdàbí ìwúra pẹ̀lú fàdákà ni.